Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ibi tí ẹ ti sì láǹfààní àti máa wò wá ní dédé aago yìí. Àkójọpọ̀ ìròyìn lágbo àwọn òṣèré tíátà, àwọn olórin, àwọn gbajúmọ̀ nílùú àti bó ṣe ń lọ jákèjádò orílẹ̀-èdè wa náà ni mo ti kó wá sí ojú ìwòran yìí. Ẹ bẹ́ẹ̀ bá ti bá wọn nǹkan fìdílé tí mọ́ gẹ́gẹ́ bí ìṣe wa wípé ẹ dákun ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tó jọ máa ká lọ lọ́jọ́ tòní. Níbo ni mo lọ lọ́jọ́ tòní o? Níbo ni mo fẹ́ gbé yín dé lọ́jọ́ ti tòní? Ẹ jẹ́ nǹkan mọ̀ látòrí Portable olórin Zazuzẹ. Portable mà ló wọ gàwó, ẹ dákun ẹ bí mi pé irú gàwó ló wọ̀. Látàrí bó ti sọ̀rọ̀ yamayama, sọ̀rọ̀ yánnayànna sí Olúwo tìlú Ìwó. Ṣé àgbà gbàgbé wípé láìpẹ́ yìí ní ọba Olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Akànbí ńkọ́ ló fi oyè àtayéṣe ló fi dá Very Dark Man lọ́lá. Eléyìí ló mú kí Portable lójú òpó rẹ̀ kan máa lérí lẹ́ka, máa fọ́nu, máa pariwo wípé Olúwo tìlú Ìwó ń gbàgbà tẹ̀ máa ń pe gbogbo ọba ńlá ayé. Tó yẹ kí ìrùwọ́ náà ń kọ́, tó yẹ kó mọ́ jáde kó mọ́ kó náà fi èèyàn jọba pé ọba ti jẹ́ ọba Olúwo tó jẹ́ wípé gbogbo ọba ní bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe, ní bọ̀wọ̀ fún ohun tí òrìṣà. Ṣùgbọ́n ìwọ ọ̀tá òrìṣà ló ń ṣe. Kódà ọ̀rọ̀ tí Portable sọ, kódà ọ̀rọ̀ ń pọ̀ kò ṣe mọ́ sọ lórí afẹ́fẹ́. Eléyìí ló mú kí arábìnrin kan lójú òpó ráńkọ̀ náà ló mú kí òun náà dárò òun padà fún Portable pé Portable kọ́ bí kí a lọ pọ̀ jẹ́ kọ́ ya lọ mọ́ ṣọ́ra rẹ̀ pé bí gbogbo èèyàn bá tiẹ̀ wọ́n ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ séèyàn ní ayé yìí kí wá ṣe bí ọba Olúwo tìlú Ìwó pé ọba tí wàá ṣe ọba yẹpẹrẹ kì í sọba tó ọkàn lè mọ́ fòkò ọ̀rọ̀ ránṣẹ́ sí báwọn pé kọ́ ya lọ ṣọ́ra rẹ̀ ni o, kọ́ ya lọ pera rẹ̀ kọ́kọ́ bára rẹ̀ sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ nítorí pé kíni ó lè máa sọ̀rọ̀ nísọkúsọ sí ọba Olúwo bíi ti ọba ọjà kó mọ̀ pé òun gẹ́gẹ́ bí ẹnìkan ọmọ bíbí ìlú Ìwó ni òun tó mọ̀ sí ní mọ́lájúlẹ̀ kí Portable nǹkan ó ní kò dùn òun fún Portable nítorí pé kíni bí mo bí ti rí bàbá rẹ̀ fín náà ni mo bá ti ṣe oore méjì oore kan àbí mélòó fún bàbá rẹ̀ pé bí ó ṣe mọ̀ fi ṣe àrí bàbá rẹ̀ fín ni mélòó ẹlòmíì. Eléyìí ló mú káwọn èèyàn máa gbàràn náà bẹ́ẹ̀ ní gbàgbà ọtí lórí ayélujára látàrí àwọn kan tí ń faramọ́ ohun tí Portable sọ tí wọ́n pé ohun tí Portable sọ kàn nípa ọ̀rọ̀ náà nǹkan ní kò tí ì kọjá ẹnu rẹ̀ pé torí pé kéde ọba Olúwo náà nǹkan pé àwọn náà wọ́n ń dúró bì kan àwọn ni wọ́n pé Adégún wọ́n tún tẹ̀lé àwọn náà ni wọ́n pé Adéògún wọn pé ọba Olúwo náà nǹkan ti yé yín mà bẹ́ẹ̀ làwọn kan faramọ́ arábìnrin Alájà náà wípé wo ọ̀rọ̀ tẹ̀sán faramọ́ pé Portable àbí kí a ní jẹun pé ìrẹ ọmọ wọn mọ̀ lọ́sọ bó tilẹ̀ mú kéré mọ̀ ó bá kọ̀ ṣe hùn níṣẹ́ mọ́ lanu gbàgà lágbárí rẹ̀ ńkọ́ tí mo ń sọ̀rọ̀ sí ẹ̀yìn tó bá mú. Ẹ̀yin tẹ́mi ẹ wá jẹun pẹ́ńbẹ̀ jẹun kó bẹ́ẹ̀ kí n sáré mu ìròyìn mìíràn tí mo ṣalábàápàdé lójú òpó Gistlover. Kú oríire o, ọpẹ́ ńlá ni o, ìròyìn ńlá ni eléyìí tá a mú wá sí àkòrí tí ìgbọ̀nyín lákòókò yìí látàrí bí DJ Chicken látàrí bí ó ti kéde lójú òpó rẹ̀ wípé yíyan bá mi dúpẹ́ o ẹ pẹ́ kí ẹni dùn ẹ látàrí bó ti pẹ́ wo mo ti kúrò láhàámọ́ mo ti kúrò lọ́gbà wọn o níbi tí wọ́n fi mí sí òṣèré tẹ̀ fọ́gbàgbé pé DJ Chicken kan ló gbé sàtì mọ́lé lẹ́yìn tó sọ kògbákògbé ọ̀rọ̀ tó sì jẹ́ wípé látìgbà náà nǹkan ni wọ́n ti jù ú sẹ́wọ̀n àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ kó di mímọ̀ pé ẹ̀wọ̀ ẹ̀yẹ ìyá bá ń dúpẹ́ kí mi kú oríire nítorí pé kéré mo ti kú ní ọgbà ó jẹ́ kó di mímọ̀ pé ẹni wá lọbẹ̀ tó padà bọ̀ nǹkan ńlá lè ròyìn ohun tí ojú rí nítorí pé kí ni ojú òun rí mẹ́wàá kódà òun ò lè sọ tán kódà ó tún gba àwọn èèyàn nímọ̀ràn pé ẹ dákun bẹ́ẹ̀ bá
lómìnira mọ tọ́lọ́run ṣe fún yín o tí ó gbé yín dọ́gba ẹ̀wọ̀n mọ̀ nílé kódà ṣé bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe pé wọ́n ń gbé búrẹ́dì àti ẹ̀wà sísàn lómi wá ní ìbá tiẹ̀ dà pé òun ò rí ohun tó jẹ ẹ̀wà òun ò rí ohun tó jẹ búrẹ́dì o búrẹ́dì àti kóòkì nǹkan lòun rí ní ọgbà ẹ̀wọ̀n tó sì jẹ́ pé àwọn oúnjẹ òun ò bọ́ sí rárá ó kódà ó fi ìdùnnú hàn wípé inú òun dùn gidigidi ni ò wípé nǹkan òun ti padà sílé àwọn èèyàn sọ̀rọ̀ kí ló ń tọ́sọ lábẹ́ comment section ẹnìkan rèé tórúkọ yẹn jẹ́ Theophilus ó ní whether you like DJ Chicken or not me sef no kuku like am o talk less of knowing him but his story is a reminder that our words can have real life consequences especially in the age of social media. Ohun tá a bá máa sọ lórí ẹ̀rọ ayélujára ni níbikíbi tá a bá wà ní ká máa ṣàgbéyẹ̀wò rẹ̀ ká tó máa sọ ọ́ jáde kó má bàa kó wá sí wàhálà. Ẹlòmíì torúkọ rẹ̀ jẹ́ ọ̀gbẹ́ni Stephen sọ wípé eat food you say no na kolos and kana you one day eat. Kọ́lọ́n dákun ṣàánú wa ní ayé ni o. Ẹlòmíì bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Chinedu sọ wípé you for the thank your stars o kọ́lọ́n dákun má jà sí àgbákò ní o ohun tí ó gbé wa jù sọ́gbà wọn kọ́lọ́n dákun má jà bá wọn náwó gan. ẹ̀yin tèmi àbádìjẹ Chicken dúpẹ́ nítorí pé kíni ó ti kúrò ní àhámọ́ ẹ̀wọ̀n tí wọ́n fi sí. ó wá ń dúpẹ́ lọ́wọ́ ìṣèjọba ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn tí ó ṣokùnfà bí òun ti kúrò ní ọgbà ẹ̀wọ̀n náà ń fi ìdùnnú àti ọpẹ́ hàn sí wọn. Mo kú ń bẹ́ẹ̀ mo bá gbọ́jọ́ ọ̀pọ̀ G3 lọ kí lóhun tí mo tún tajú kan bá ń bẹ̀ Vicky James ni o náà ló sọ̀rọ̀ nípa ìyá rẹ̀ ó sọ ribiribi nípa ìyá rẹ̀ ó ní kódà látìgbà tí bàbá òun ti jáde láyé pé kódà ìyá òun rí wípé òun sapásàgbára òun ṣe ohun tí ẹ kó ṣe láti rí wípé àwọn ń kọ́ ó sin àwọn débi tí ẹ̀rọ ti ní bà wọn àti pàápàá òun ò fi ọjọ́ kan báyìí òun ò rí ìyá òun pẹ̀lú ọkùnrin kankan rí pé wáṣọbìnrin míì ní ńgbà ọkọ rẹ̀ bó ti jáde láyé pé láǹtí bọ́tà búrẹ́dì rẹ̀ ni ní ọba kúkú náwó gan ẹlòmíì tí wọ́n jọ mọ̀ ṣe wọléwọ̀de ó ní ṣùgbọ́n ìyá àwọn ṣe irú èèyàn bẹ́ẹ̀ nítorí pé kíni ó gbọ́ kàkà tí ó fi mọ̀ tẹ̀lé ọkùnrin káàkiri pé òun láwọn ọmọ tóun ò bọ́ òun láwọn ọmọ tóun ò tọ́jú òun láwọn ọmọ tóun tí wọ́n jẹun wò pé kàkà tí ó fi mọ̀ ṣe ránù kí o tí ó mọ̀ tẹ̀lé ọkùnrin tí wọ́n mọ̀ sí ní aṣọ wò pé kódà níṣẹ́ ló gbájúmọ́ iṣẹ́ rẹ̀ ó lóun gẹ́gẹ́ bí ẹnìkan tóun di ọlọ́lá di ọlọ́rọ̀ di olóríire lẹ́nu iṣẹ́ lónìí lọ́jọ́ ti tòní ó ní ìyá òun ló jẹ́ bí àwòkọ́ṣe fún òun pàápàá jùlọ ń gbọ́ òun náà dé ọjọ́ rí pé bí akóhun náà mọ̀ tẹ̀lé ọkùnrin òun mọ̀ wò ń gbà mí pé kí agan lòun wá kiri nítorí pé kiri ẹni tó kú jẹ́ ìyá tó bí òun lọ́mọ nǹkan ní kò ru irú àwọn ìwà rádaràda bẹ́ẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ lábẹ́ comment section kí lóhun tí wọ́n sọ. ẹnìkan rèé tó rúkọ jẹ́ Mr. Jedi ó sọ wípé if your mom decided she wanted to remarry or chase men or enjoy herself after your father died, that does not make her less of a good mother. A woman does not have to sacrifice her sexual years to be a good woman. Ẹlòmíì bẹ́ẹ̀ sórúkọ jẹ́ Mr. Judy sọ wípé tailor or fashion designer hardly fornicate because we barely have time. Ẹlòmíì bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Gladys sọ wípé there is a way a man will love his woman even when he is no more. The woman no go allow any other man touch her. Wọn kú parọ́ wọn ní níṣẹ́ tẹ́lọ̀ iṣẹ́ aránṣọ pé kódà nígbà bá gbájúmọ́ iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ náà ń dà tó yẹ pé ìwọ náà fẹ́ mọ wá ọkùnrin káàkiri fẹ́ mọ tẹ̀lé ọkùnrin káàkiri pé iṣẹ́ òun gan fààyè gbà wá o láti máa pé à ń fi ilé ọkùnrin kan sílẹ̀ bọ́ sí mi ò pé kódà ẹni bá ti yọrù iṣẹ́ bẹ́ẹ̀ níṣẹ́ kódà kó mọ̀ pé òun ti gba iṣẹ́ kó mọ̀ pé Vicky James ló jẹ́ kó di mímọ̀ fún wa wípé ìyá rẹ̀ ń kọ́ pé aránṣọ nìyá àwọn tó sì jẹ́ pé tóun ṣe lónìí ọwọ́ ìyá òun lòun ti bá. ẹ̀yin tèmi kí lóhun tẹ́ ẹ rò nípa àwọn ìròyìn lè ta mú wá sí etí ìgbọ̀nyí lọ́jọ́ títòdé ẹ jẹ́ káwa náà mọ bó ṣe lọ lábẹ́ comment section wa kí ẹ máa bá wa fi èrò tìyín sílẹ̀ títí dìgbà mìíràn tá a tún máa kó àwọn ìròyìn mìíràn wá fún yín lábala àkójọpọ̀ ìròyìn lábẹ́ àwọn òṣèlú àwọn olórin àwọn gbajúmọ̀ nílùú jẹ́ máa fi àkókò yìí máa dágbére fún yín títí dìgbà míì tèmi àti yín yóò ti jọ láǹfààní àtijọ́ fojú kọra wa tó orúkọ tèmi ò kú yí padà nínú
lọmọ yín Ọmọlọ́lá Aya Babalọ́lá náà ni mò ń jẹ́. Ó dìgbà.